ìyàwó rẹ ò lè bímọ. láàrin ewúrẹ́. lówó lọ́wọ́. láti jẹ́ tata àti bẹ̀rẹ̀ ètùtù àbúrò rẹ̀ ó yẹ ẹsẹ̀. Are you crazy? Ẹ pọ̀ nílé onílé ṣọ́pà yìí ni ó yẹ ẹ̀dá. ikú tí ìgbàgbọ́ agbére bẹ́ẹ̀ kejì ẹni ló tó máa mú ni lọ ikú tí ó pàdé bí ẹni ọmọ àròdà pàlùkù bí ẹni ọmọ sùn. àmọ́ síbẹ̀síbẹ̀ náà ṣebí gold là ń sọ̀rọ̀ nípa. This is a criminal. Òun gangan ni olè. Mi ń ṣe kírímìnà ìjọ mi mọ́ kókó pẹ́. Kíní kan tó dé mi ló ti rí pé ẹni tí ò jẹ́ gbì kò lè. Ọgbọ́n mi ò fẹ́ wá tẹ́lẹ̀ torí pé mi ti rí ti pé ló jẹ́ kí n wá àti gbogbo wèlé tó sàn kó tó dá mi láàmú kò sí wàhálà wọn láti dé tà. tó bá gbé lóhùn gbóná díẹ̀ wàá tún gbé wálẹ̀ díẹ̀. ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún ọ̀nà méjì ló kù sí. ọ̀nà kínní inú mi dùn pé ẹ̀yin fúnra yín ẹ ti gbé ìgbésẹ̀ lórí ọ̀nà kínní. òun ni wípé a ti ń béèrè lọ́wọ́ ọmọ yín pé kó jẹ́wọ́ láti jọjọ́ ti dé. kò jẹ́wọ́. lẹ́tọ̀ọ́ ṣe lè ti fi bí ẹ ṣe mí bí ẹ ti ṣe mí báyìí.